ọ̀tọ́ ànábì tó ti ṣe álbọ̀m tó ti wọ fídíò rí pé ó ti ṣe tíráàkì rí àti ọ̀sẹ̀ gbìyànjú lọ àbí òsì lérò rárá. Mo ti wọ fídíò dáadáa ìdẹ̀kùn àwọn tíráàkì ti pọ̀ lọ́dà tí ìyá àgbọ̀ngàn ti pọ̀. Tíráàkì ti pọ̀ lọ́pọ̀ tí ìwà gẹ́gẹ́ bí álbọ̀m tí àwọn èèyàn máa rí rà ń ta. Ẹ fún mi nínú àwọn tíráàkì tó ti wá ń ta ibi méjì àfẹ́yọ́ kan sí wọn. Ok, mo kọ ẹ̀fọn. So ẹ̀fọn yẹn mo jẹ láìpẹ́ ẹ̀kan, ó máa ń wù pé máa ń sọ nínú ìṣe ẹ̀kọ́ fún ọ̀bẹ ìṣe ìpàdé tó wà nínú wa. Ibẹ̀ ni mo sọ pé kò lè gbé àṣepamọ́ ọ̀rẹ́ wa. Múra sí ẹ̀tọ́ ń bọ̀ wá máa retí. Kò máa sí ìwà tábà òwúgbó jẹ́rìí tàbá burú. Ọlọ́run á ṣẹ̀san ìwà kó wa. Mo wá sọ pé orin tí. Àkọ́kọ́ náà jẹ́ kí n bẹ̀rẹ̀ pé bóò ni ẹ̀bùn yìí ti fẹ́ tẹ́ ẹ jogún ẹ̀ tẹ́ ẹ lọ kọ́ ni tẹ́ ẹ bá lé ni tẹ́ ẹ lálàá ni tẹ́ ẹ kàwé ẹ̀ ni àbí bóò ló ti jẹ́ tó wá jẹ́ pé orin náà ni. Bẹ́ẹ̀ ṣe bèrè ní ó máa ń dùn mọ́ ni ní ọba tó lè lọ ọ̀rọ̀ yìí kọ́ ni. Òtún kan tí mo ti ń torí kò yẹ kọ́. Mo kàn án rò pé àmì ìlówó lọ́jọ́ yẹn á ti lọ yìí ìfẹ́ wa tó mo lè rówó wá lọ́jọ́ yẹn ní agbára ṣe. Bọ̀ mo sì wá mo tòun sọ pàtó mo jẹ́ ẹgbẹ́ mi padà wá sí ilé ìlú rẹ̀. Àti òwò ẹ̀ lórí ìtàwọn àtàwọn wà pẹ̀lú wọn káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì ní òòtà tọ́sán tv. Òṣìṣẹ́ tí ń wò wá kò lè fọ́ òṣìṣẹ́ tí ń gbọ́ wa kò ní bí láti ìtumọ̀ rẹ̀. Ìbànújẹ́ ó kéré ní ó tóbi ní kò ní jẹ́ pẹ̀lú wa lágbára àfẹ́dá. Ẹ ti mọ̀ wípé lórí ìkànnì yìí a kì í mọ̀mú lọ́mọ́ àwọn ẹja tí ìwọ a máa ń gbé àwọn ẹja tó tóbi ní. Ta ló wà nílé agbára pẹ̀lú mi? Ta ni èmi àti ẹ̀jọ̀ máa fẹ́ máa fi ọ̀rọ̀ wérọ̀? Kí ló bá wá gan-an? Kí ló yàn láàyò? Kí ló gbajúmọ̀ ní títì? Ṣùgbọ́n ní gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ kí àlejò mi, ẹ jẹ́ ká káwọn ará lé ṣe amòmí tí ó wà pẹ̀lú mi. Orúkọ tèmi ò yí padà ọ̀ láti dé èmi olówó òkèlè orúkọ tèmi. MC tó ta sọ́sọ́ làwọn èèyàn pè ní àdánbárìn mátòsí. Ìrántí ọkàn sí bọdẹ lẹ́rù ní gbogbo gbà. Ẹ̀sọ́ kò yí mi ní ìkòyí ẹ̀sọ́ ilé bàbá tó bí mi lọ́mọ. Ẹ wò ó, ẹ gbádùn wa dáadáa lórí ètò. Ẹ jẹ́ kí àlejò mi jẹ́ ká bá mi sí àwọn ará yìí. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Àfihàn yìí gbọ́dọ̀ ọ̀rọ̀ ni. Ìgbésẹ̀ kò má sùúrù torí iṣẹ́ ọlọ́run ni ò ṣe é tó. Àní iṣẹ́ ọlọ́run ló lè ṣe é. Olóògbé inú bẹ̀rẹ̀ ọ̀hún dààmú lára ẹni tó bá fi ìpamọ́ sí. Kì í ṣàgbára mi àti ẹ̀kọ́ kí ojú ọlọ́run tó pa mí yan. Lákọ̀ọ́rin tá a tún lè kọ́gbọ́n. Ọlọ́run lógún ni èèyàn kọ́ o, èèyàn kọ́ ó ṣe yan ní wá àti ṣèrè fún. Àbí kí wọ́n sì gba nǹkan wọn. Òun tó ti wá jọrẹ sí, má jẹ́ ó túbọ̀ fún. Ẹ̀rọ túmọ̀ sí pé olórin òní àlejò wa fún tèmi kódà olórin ìsìláàmù tí àbá wa bì ní kí lorúkọ àlejò mi fún tèmi. Orúkọ mi Ajé Àgbéná Ọ̀ṣọ́ Àná. Ajé Àgbéná Ọ̀ṣọ́ Ànábì. Ọmọ alájà rọ̀jì. Màlájà rọ̀jì. Ọmọ ìlú wo ni Ọ̀ṣọ́ Ànábì? Ìkòyí ẹ̀dọ̀ ni wọ́n ti bí lọ́mọ. Ẹ tó fẹ́ fọdún kọ́. Ọ̀yà ìjà wò. Èmi ọmọ Oníkòyí ẹ̀ṣọ́. Ọmọ arógun dáadé. Àtàkà ọmọ arógun máa máa gbà. Tó jẹ́ kí ní Ìkòyí ní òbòjú pẹ́. Àlọ́ ọlọ́run ni wà mọ́ ní. Ẹ̀sìn ọlọ́run tún fi ṣàníwá. Ọjọ́ ìgbà kó kéré Ìkòyí o. A kì í ṣẹ́gbẹ́ ìgbà gbogbo. Àdúpẹ́ ẹ gbádùn wa lónìí o lórí ẹ̀sùn pẹ̀lú àlejò mi Ọ̀ṣọ́ Ànábì. Ẹ lọ́mọ ìlú kò yí mi yín ìlú kò ní láti gbé yín
ìlú wo lẹ gbé dàgbà sínú kò yín náà ni àbí Saudi lẹ gbé dàgbà lórí gbogbo ẹ̀ ló dó dáadáa yìí. Mo gbé ìkòyí fún ìgbà díẹ̀. Fún bí 8 years. So mo kúrò ní Tòlè, mo gbé ìlú Ìbàdàn. Mo kúrò ní Ìbàdàn padà sí Tòlè. Láti lè wá padà sí ẹgbẹ́. Tó túbọ̀ sí láti lọ ilẹ̀ ti wá báyìí. Lágbára Ọlọ́run yóò máa dà bí ẹ. Kò ní bàjẹ́ o. Orin Islam, orin ẹ̀sìn, oríṣiríṣi orin ló wà. Àkọ́kọ́ náà jẹ́ kí n bẹ̀rẹ̀ wípé bóò ni ẹ̀bùn orin yìí ṣe jẹ́. Tẹ́ ẹ jogún ẹ̀ ní, tẹ́ ẹ lọ kọ́ ni, tẹ́ ẹ bá ń lé ni, tẹ́ ẹ lálàá ẹ̀ ní, tẹ́ ẹ kàwé ẹ̀ ní àbí bóò ló ṣe jẹ́ tó wá jẹ́ pé orin náà ni. Bẹ́ẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ni ó máa ń dùn mọ́ mi ní ọba tó lè lọ ọ̀rọ̀ mi. Pé mo tiẹ̀ gbọ́ pé ọ̀hún tí mo fẹ́ kọrin àti ọ̀kan ń bẹ́ wọlé. Mo lè sọ pé láti ìgbà tí mo ọ̀rọ̀ sọ ní mo kọ orin. Because láti fẹ́ ní ìsìn mo máa ń bára mi níwájú fún mi kọ́sẹ́ àjà àti ibi tí mo bẹ̀ lọ. Mo máa ń rí ìgbé fún kọ́sẹ́ àjà. Ṣé láti ìgbà yẹn ni ilé ìfẹ́ nínú rẹ̀. Ìgbà tó wá tó àwọn táyì kan mo ti ń bọ́ tí mo ti ń dábà títún lórí kọ́sẹ́ àjà yẹn gan. There's a lot of things tó wíyàn tó orí wíyàn kan pé yàn kò lè ṣiṣẹ́ yẹn ṣiṣẹ́. Because láàárín àwọn ọ̀rẹ́ gan ẹ̀jí láìka ẹ̀jí ó dé lọ́wọ́ tó máa máa ṣe dídá wa ní ẹ̀jẹ̀. But due to interest things ní mo dákun ní ṣe àwọn ṣe I love you work. So ìgbà tó ọdún náà àwọn táyì kan náà àwọn àpá wa máa ń tẹ̀lé wọn lọ sí náà yìí lọ́pọ̀ tí a máa ń ní títí rí bẹ́ẹ̀ yẹn ṣàtúnṣe àyíká. Bàtọ́ wọn tó táyì kan alájà àárọ̀ yìí wọ́n máa ń gbọ́ orin wọn tí ó dẹ̀ máa ń fún mi ní ẹ̀kọ́ tó pọ̀. Àájà rántí olórin Islam làwọn náà tọ́lọ́dẹ gbà fún ṣe máa ń gbórin wọn. Àwọn ló wá jẹ́ kí n ṣe ìmú ṣe àìsàn yìí kù ẹ̀yìn wá fẹ́rẹ̀ sí ìyá. Àlájà rántí ẹgbẹ́ ni wọ́n á fẹ́ kalẹ̀ sí ìyá àmì aláàbárí sáà. Ok, ẹ ti rí wọn báyìí, ti rí wọn tójú báyìí. Àwọn lọ̀gá àgbà àwọn mẹ́tọ̀ mi. Wow, a lè pe àní mẹ́ńtọ̀ ọ̀sán ànábì onídìíṣẹ́ orin Islam yìí o. Alájà rántí àtàwọn ọmọ nílòyìn àti ìjà àwọn mẹ́tọ̀. Àwọn làwùkọ́ ti ní báyìí tẹ́ǹtẹ́ lé tẹ́ẹ̀gbà fún yóò mọ̀ dà fún nípa tẹ́. Ó túmọ̀ sí pé láti kékeré ni ẹ̀bùn orin yẹn ti fẹ́ jáde àbí. Ní ìsìnyẹn ní àtijọ́ rẹ̀ tí máa ń lè di cultural dance, cultural play lóríṣiríṣi. Tí wàá lè rí tó ti wá jẹ́ pé orin Islam ni wáyé àti orí fújì wà, ṣẹ̀wẹ̀lẹ̀ wà, jùjú wà, dàdàpadà wà, wákà wà. Yàtúgbò yẹn ṣé ilé tó fẹ́ lọ ni àbí bó ló ṣe jẹ́ àbí ẹ̀rí ìdí síta pé wá o ibi tó ọ̀nà rẹ̀ o bó ló ṣe jẹ́. Ìgbà tí lẹ́yìn ìgbà tí mo ti parí ìfẹ́ tí mo ti dé secondary school tó táìmù yẹn yàtọ̀ fún ti sùn àti ń tẹ̀lé àwọn bàbá káàkiri ìdẹ̀ǹkẹ̀ bíkìrì yẹn tí wọ́n máa ń fẹ́ máa borí ọjọ́ àdá. Ọjọ́ wo mo ti lè kọ́kọ́ jọ́ àdá ń bò lọ́ọ̀ kọ́kọ́ àdá ń bò kan tí kò sí náà ẹ̀ka sí. Ọ̀rẹ́dùn àti ìjọ òde orin ìsìláàmù ilẹ̀ ìlàkọ̀ náà ní ilé tí mo ti jáde sí àná. Nígbà tí mo jẹ́ ìwọ̀n ìsìláàmù náà ni ìwé ayé àti yọ̀wọ̀n ọ̀dà àti àmúbàjẹ́ òṣèbàjẹ́ tí àbá wa fi lè léèrè ṣé ọ̀sán ànábì ó ti ṣe álbọ̀m tó ti wọ fídíò rí ṣé ó ti ṣe tíráàkì rí àbí ọ̀sẹ̀ gbìyànjú lẹ àbí ó ti lérò rárá. Ní àmì tí wọ́n fídíò dáadáa ìbẹ̀rù kọ àwọn tíráàkì tó pọ̀ lọ́dà tí kí ní àgbọ̀ngbọ̀n ti pọ̀. Tíráàkì ti pọ̀ lọ́pọ̀ tí ìwà gẹ́gẹ́ bí álbọ̀m tí àwọn èèyàn máa ríra ń ta. Ẹ fún mi ní inú àwọn tíráàkì tó ti wá ń ta ibi méjì àfẹ́yọ́ kan tó wọn. Mo kọ ẹ̀sán. So ẹ̀sán yẹn mo jẹ láìsí ẹ̀kan ó máa ń wù mí torí máa ń sọ nínú ìṣe ẹ̀kọ́ fún ọ̀bẹ ti gbé ìpàdé tó wà nínú wa. Ibẹ̀ ni mo ti sọ pé kò lè gbé àṣepamọ́ ọ̀rẹ́ wa. Múra sí ẹ̀sán ń bọ̀ wá máa retí. Kò máa sí ìwà tá a bá ń wù bó jẹ́rìí tàbá burú. Ọlọ́run á tẹ̀sán ìwà kó wa. Mo wá sọ pé orin tí
àwa bá ń kọ́ kò lè sí torí pé fúnra ọlọ́run ló ṣe wá lákọrin ó kọ́ di ìdùn àtọ̀gbọ́n ojoojúmọ́ la fi gbẹ̀lẹ̀ lọ́gbọ́n sí ọjọ́ anábì lẹ́yìn náà lè olóye ọmọ àṣàkẹ́ rọ́bì àtù àròjì kò lè fẹ́ àṣepamọ́ rẹ̀ ọ̀rẹ́ wa torí kò sí ohun tó pa àwọn bàṣẹ̀dá ó dẹ́ ní ẹ́ tọ́mọ́ra ayé ìrọ̀rùn yẹn lójú tí wọ́n ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀run ẹ̀kọ́ ni ọ̀tàpá sókè pé ìdókòrí kò mọ̀ ni pé bọ́ọ̀bá yé kò bá róhùn sọ̀rọ̀ nǹkan onílù yé tọ́mọ́ra ayé pé kàní ẹ̀sán bọ̀ wá jẹ́jẹ́ tó bá ṣe wà á gbà lára ìrọ̀gbọ́n dá àríjàgbá òní ìgbà ìwà ìgbà ọ̀rọ̀ ọlọ́run òdodo wọ́n sọ pé jìnnà sí ohun tọ́lọ́run lòdì sí ooo ara mi jìnnà sí ohun tọ́lọ́run lòdì sí torí ọ̀pọ̀ òbí náà ti fáná wọn bèèrè jẹ́ torí pé àwọn ọmọ tó ń di òyìnbó torí pé ábẹ́jẹ́ bí ìwò lọ́rọ̀ ọmọ èkú burúkú lọ́ra sí ilẹ̀pà ọmọ rẹ̀ ọmọ ọlọ́mọ ẹ̀yìn òkú bàjẹ́ fún. Ògbólógbò tẹ́síjú tó jọ ìgbà pé ẹ̀sán ní aké fáwọn oníbàjẹ́ ìgbà o. Má gbàgbé pé ọlọ́run bí wọn kò mọ̀ ṣá wọn ló bí. Aṣọ ẹlẹ́sàn ìdìbò ẹ̀. Mo lérò pé ẹ̀yin náà ń gbádùn ọ̀sán ànábì dáadáa. Ẹyọ kan ló mú jáde fún ara ẹ̀ nínú àwọn tíráàbù tó ti wà ń lé àbí yóò mọ̀ ta sí ẹ̀kọ́ ní bàjẹ́. Ọ̀sán ànábì a ti mọ̀ wípé èyí ṣe kékeré tó bá jẹ́ ti fídíò wọ̀ a ti mọ̀ wípé fídíò yẹn wà bẹ́ẹ̀ báyìí. Bóò ni orin òde bóyá wọn ń tètè bóyá ń ṣe wá àti wọ́n ń ṣe ìkómọjáde ìgbéyàwó oyè jíjẹ pé ọ̀sán ànábì máa ń kọrin tẹ̀ àbí ẹnu orin fídíò yìí nìkan náà ni. Gbogbo ibi tó bá ti ṣe nǹkan dáadáa láyé máa ti ṣe ìwọ̀n kọrin. Ṣé orin tí ì ṣe tó ti dàpọ̀ máyé báyìí? Ọmọ àlùbáríkà tó ṣe fún àǹfààní tó lẹ́yìn rẹ̀ nínú rẹ̀. Ọ̀sán ànábì máa ń kọrin sí ẹ̀. Bóòlù ẹ̀dẹ̀ wa kò ṣé ọ̀sán ànábì ti máa rì? Kí wá ló dé? Nọ́mbà 1 wà ní sí. Ọmọ ilé ẹ̀kọ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí ilé ẹ̀kọ́ wo lẹ wà báyìí? Kó tó mọ̀ pé kí n kàwé lọ́wọ́ báyìí. Àgbà ọlọ́rin pàṣẹyọrí o ẹ máa tẹ̀síwájú o. Ṣé tí ẹ kàn ń kọrin yẹn pé kẹ̀kẹ́ tó máa ṣe pọ́n ni àbí ẹ wò pé ẹ fẹ́ gbájúmọ̀ gan-an? Ìwé yẹn náà ni ẹ fẹ́ kà àbí ẹ kàn fóònù ṣe rí lọ́kàn sí ní o. Torí amọ́dá àwọn ọmọdé pé ẹ̀ kí kákan máa fi ṣéèkì pọ́n pé ìwé lè ní ọkà o àkáǹtì ní fẹ́ ṣe o mẹ́díkù dọ́kítọ̀ ní fẹ́ ṣe o bóò ní tọ̀tọ̀ tí. Nínú àwọn ìgbésẹ̀ tó ń gbé láyé pé àwọn ọ̀nìkó ní ìwọ̀n àti ìgbéyàn láyé tó dá máa náà tẹ̀sí náà. Bẹ́ẹ̀ni. Mo kọ́ tẹ̀sí. Mo lọ sí ìṣẹ́. Wà. So sáré yìí gbọ̀ngàn lóhùn mi sí láyé láti gbé wọn lẹ̀. Ohun mi fún ẹ pé níwọ̀n bá ti máa lẹ̀sẹ̀ ní kàfá mi wọn ẹ̀rọ ọgọ́rùn-ún fún àmọ́tàkà ọlọ́run ẹni tí yóò gbé ògbó náà dìde tí yóò jẹ́ kí ògbó náà tàn ọlọ́run fi fún yín yóò ránṣẹ́ sí yín tí ó sì jíṣẹ́ torí ọ̀tọ̀ ni tí ọlọ́run rán yàn ọdún tó yàn jíṣẹ́ o ọlọ́run ráwọn nǹkan tí mo ò jíṣẹ́ ìgbà àwọn tọ́lọ́run rán sí ìjíṣẹ́ ọlọ́run tààrẹ ẹ̀ sí yín bó ti wá ń wù yí sí ẹ̀dà níbi ẹ̀bùn yìí ọdún ìgbìmọ̀ rẹ̀ ọ̀tọ̀ ọlọ́run bá aláà yóò jẹ́ kó wá sí ìmúṣẹ ẹ̀jẹ̀ ní kábàámà ń bẹ̀. Sábà wa bèrè léèrè ṣé ọ̀sán àti máa ń gba owó kó tó lọ sí òkè àti ẹ lọ wá 5 million wá ní o àti bóun ni. Ọba fẹ́ sọ ilé ìpínlẹ̀ òṣèlú. Ọdún náà ìgbẹ́jọ́ bá ti tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́run lórí ẹ̀. Bẹ́ẹ̀ni. So táàbà máa ṣàpèjúwò sẹ́yìn ìbò pé èmi ti lọ. Mo sọ pé ní pé kò jẹ́ pé àwọn tó ń fẹ́ràn mi nígbà ìgbà pé yẹn ti ní pé ìgbà ìjẹ́ kan kí wọ́n wá pé wọ́n gbà tọ́lọ̀ ti jẹ́ tó ti bá ilẹ̀. Sọ ní wàá pè pé pé tí mo lè pé mo ti lọ ní tí mo ti gbowó náà bá pé owó yẹn pọ̀. Because there are some people tí èèyàn kan pè ní ọjọ́ kan fún wọn á jẹ́ akẹ́kọ̀ọ́ kan fún wa máa ní owó. Wọ́n ti ní káyé ti pé wẹ́ mo ò pé ìfẹ́ náà ní. Ó ní bàtàn ní tí mi ti máa pa ó sáǹtọ̀ mà.
Wọ́n béèrè pé àwọn olùwò àbí. Pé wọ́n sọ pé àwọn olùwò wọ́n dẹ̀ ní wọ́n sọ. Wọ́n rò pé bọ̀wọ́ kò ti ṣe sí wọn. Àbí o. Wọ́n rò pé ìfẹ́ náà ni wọ́n ní. Sátàkì ẹ̀sìn náà tí ènìyàn. So ó dẹ̀ fi jẹ́ pé ará ìlú ní ìmọ̀ wọ́n rí o jẹ́ ìmọ̀ ọmọ òòtà ìlú mi nígbà tí mo lè fi nítorí ìlú mi. Màá lọ. Kò sí ìgbà tí mo lè fi nítorí kò yẹ ẹ̀kọ́. Mo kàn wá rò pé àmì ìlówó lọ́jọ́ yẹn á ti lọ ní ìṣẹ́ wa. So mo lè lówó wá lọ́jọ́ yẹn ní agbára ṣe. So mo sì wá mo kò ní sọ pàtó mo jẹ́ ẹgbẹ́ mi padà wá sí ilé ìlú rẹ̀. Ó túmọ̀ sí pé owó yẹn dákọ́ ló ṣe bàbá ẹ̀rà tí ó ti pé tí ó wù ní láti máa ṣe ṣùgbọ́n tá a bá rẹ ẹni tó máa sọ pé ọ̀dà sáàmù bíi ó sì wọ fídíò ọ̀yá owó rẹ̀ máa wọ fídíò tí ẹ̀yà yìí wà bẹ́ẹ̀ tí ìfi sáfọ́ fídíò wọ̀ síta kí ó jẹ́ album. Tí mo bá rí èèyàn tó bá fi sí gbéyàn wá wọ fídíò wá lọ kọ ábọ́ọ̀mù méjì mẹ́wàá nínú àwọn fídíò. Ó wà lẹ̀ ní ìdókòwò ẹ̀jẹ̀ náà máa káàkiri ọpọlọ orí ti wà lẹ̀. Lágbà ọlọ́gbà tètè. Ẹ̀ka ní owó ọ̀tọ́ ànábì láti bá kọrin papọ̀ ní àwọn tí wọ́n ti wà lókè nínú àwọn ilé ọ̀nà ńlá. Ẹ̀rùn pé pé ìjọ kan ní ti bà lágbájá kan nípa. Ẹni tí wọ́n wò ní tó ṣe ọ̀gá mi fún mi lé àwọn tí ó dẹ̀ gbé ọ̀kan gbòòrò wọn mọ́lẹ̀. Tí o bá ṣe tó lè tètè wọn lè bá ń pé kí kọ́kọ́ lọ bí wọn. Because ó jẹ́ ìyára àgbà ìtàkùn láti lè kúrò lọ́jà. So láti dáhùn sí ìbéèrè yìí, wọ́n sọ pé ìfẹ́ bá tẹ̀lé bùkọ́ ní. Mo lè ó pé aláàjì kásìdì. Aláàjì kásìdì. Aláàjì kásìdì. Aláàjì ọ̀gbìn. Ẹ̀sẹ̀ bá mi ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní síta torí pé àwọn yóò fẹ́ pè yín wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n dẹ̀ níbèrè kan fẹ́ béèrè adẹ̀rẹ̀ tó fẹ́ pé èèyàn ló ń kọrin dáadáa báyìí tó rẹ̀ lóyè síbẹ̀ tí wọ́n fẹ́ pè yín tó dé ẹ bá mi ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní síta. 091 30 05 4193. Lẹ́ẹ̀kan sí. 091 30 05 4193. Àti obìnrin tẹ́ ń wá sí ẹ̀jẹ̀ tó wá káàkiri àgbáláyé lórí ètò eléyìí tí a ti ń fi ọ̀rọ̀ wúrọ̀ pẹ̀lú alájà China ọ̀ṣọ́ àmọ́bì olórin Islam tí ọlọ́dẹ ń gbà fún lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá ní kí àwọn ará ilé bá ní kọ́ni tí wọ́n fẹ́ dágbére nítorí ìgbà àpò. Kí gbogbo ẹ̀yin ará ilé ọ̀pọ̀ tẹ̀síńdọ́wà nígbà ìṣẹ̀lẹ̀ ìgbẹ̀gbẹ̀ ó fẹ́ lọ lólùfẹ́ mi máa dẹjọ́ thank you. So àdúpẹ́ títí ìgbà mẹ́sì á máa pàdé lórí ètò tí a ti máa gbé àwọn ìràwọ̀ àwọn ẹlẹ́bùn tí a ti máa gbé wọn wá àti obìnrin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá títẹ̀ fún òwá pọ̀ ní kọ́ títí tẹ́ ń gbọ́ wá pọ̀ níbi láti ìgbìmọ̀ títí ìgbà mẹ́sì á fún pàdé ilé àtayọ̀ kò ní fẹ́ẹ́ ní gbogbo wa sẹ́yìn náà bá wò wípé èmi náà lẹ́bùn mo lẹ́bùn eré mo lẹ́bùn orin èyíkéyìí ẹ̀bùn tẹ́ bá ní tẹ́fẹ́ fi hàn síta tẹ́fẹ́ káyé mọ̀ ẹgbẹ́lẹ́sẹ̀ asọ́sọ́ títì ti àjọpọ̀ papọ̀ yóò ti dùn yóò ti sàkóso ọlọ́run ti kọ̀ wá 07063291779 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Thank you. God bless you.